Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bí tẹ́ ti ń gbọ́ wa. This is CrossBlogX TV. Don't forget to subscribe, like and share. Bàbá Nasiru tún ti mú àwọn ìran tó lágbára wá o fún orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ohun tí Ọlọ́run tún máa wọ́n rí nípa bàbá Bọ́lá Ahmed Tinubu. Àwọn rí impeachment. Nígbà táwọn rí impeachment yìí, àwọn ò pé kí lolúwa sọ. Wọ́n ní ìsádà kí àwọn tòkè ọ̀hún kí wọ́n impeach bàbá Bọ́lá Ahmed Tinubu àbí kí wọ́n lé wọn jáde kúrò lórí oyè. Wọ́n ní ohun tí Olúwa fi hàn àwọn ni kò ń ṣe àròsọ o. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ní àwọn rí Ọọ̀ni of Ifẹ̀ ní pé wọ́n gba adé lórí wọn. Wọ́n á gbé fún ọba kékeré, àwọn á bèèrè pé kí lélẹ̀. Wọ́n ní ohun tí Ọlọ́run sọ fún wọn ni pé tí àwọn ìjọba míì bá wọbẹ̀, tí àwọn Haúsá yìí bá wọbẹ̀, wọ́n ní ohun tí wọ́n máa ṣe ni pé wọ́n máa bìlítù gbogbo ọba ilẹ̀ Yorùbá, wọ́n máa reduce power wọn pátápátápátá. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n tún fi wọ́n ní ìránṣẹ́ sí Àtíkù, Òbí, Mákindé. Wọ́n ní tí wọn ò bá fọwọ́sowọ́pọ̀ kò sí bí wọ́n ṣe lè gba ìjọba lọ́wọ́ bàbá Tinubu. Wọ́n ní kò tí ẹyẹ 2027 nìkan àti heading time kò sí wọ́n ṣe lè gba ìjọba ní ọwọ́ wọn. Wọ́n tún fi ohùn ránṣẹ́ sí Sunday Igboho àti Ìró Ẹkùn. Wọ́n ní kí àwọn èèyàn máa wò pé Ìró Ẹkùn wá láti wá gba Yorùbá land lẹ́ni o. Wọ́n ní kò ń ṣe Yorùbá liberator, wọ́n ní extension of political party ni. Wọ́n dẹ̀ tún fi ohùn ránṣẹ́ pé kó má jẹ́ pé olóyè Sunday Igboho gan ó máa sá kúrò nílùú lẹ́yìn ìjọba yìí, nítorí pé kí ni àwọn èèyàn kan tágẹ́ẹ̀tì olóyè Sunday Igboho nítorí pé wọ́n wò pé tí ìjọba yìí bá kúrò ńbẹ̀, Ìró Ẹkùn gan ó máa wọ gàù tí ìjọba yìí bá kúrò ńbẹ̀. Ẹ wá nǹkan fìdílé nǹkan. Olúwa ní wọ́n tún ní Olúwa ní Ṣòwòrẹ́ tí wọ́n mú wáyìí kò ṣe pé Ṣòwòrẹ́ máa gba ìjọba nísìnyí o, bọ̀ Olúwa mú Ṣòwòrẹ́ wá láti cause awareness sí gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ ni wọ́n fohùn ránṣẹ́ sí gbogbo àwọn gómìnà oríṣiríṣi ní ilẹ̀ Yorùbá. Ẹ wá nǹkan fìdílé nǹkan. Ẹ̀já jọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ prophecy kẹ́yìn náà kẹ́ máa fi opinion sínú comment. Fún ọba àwọn ọba lókè ọ̀run, gbogbo àyànfẹ́ àti ọmọ Ọlọ́run kárí ibi gbogbo tí ẹ ti ń wò mí àti tẹ́ ti ń gbọ́ mi. Mo wá sórí mídíà lónìí ọjọ́ 12 oṣù kẹjọ tó tún jẹ́ oṣù bíi mi láti sọ ohùn Olúwa fún orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Yorùbá, ààrẹ Tinubu bàbá wa àti body of Christ, pàápàá àtàwọn ọmọ Ọlọ́run ní diaspora. Mo wá sọ ohùn Olúwa yìí kí gbogbo wa lè jọ gbàdúrà nínú àdúrà ìhámà mi. Èyí tó bá jẹ́ ibi nínú ẹ̀ kí Ọlọ́run bá wa yí dànù. Èyí tó bá jẹ́ ire k'Ọlọ́run ó mú wá sí ìmúṣẹ. Number 1, mo sì bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí nítorí àwọn àyànfẹ́. Number 1, mo rí ààrẹ wa orílẹ̀-èdè yìí, bàbá wa Tinubu. Mo rí machine níwájú ẹ̀, mo rí pósí, mo dẹ̀ rí lẹ́tà tí ó pọ̀ tí wọ́n kọ impeachment sí. Mo béèrè Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ ohun tí ẹ mú mi rí yìí. Ó di ẹ̀kejì báyìí tí ẹ mú mi rí ìran yìí. Olúwa ní òpin ìjọba ààrẹ Tinubu bàbá wa ni mo rí o, ló ń fi hàn mí o. Èkíní, ní òpin rẹ̀ tí a bá gbàdúrà, ní ipa rẹ̀ ogun máa wọ orílẹ̀-èdè. 2, bí a bá gbàdúrà dáadáa, ó máa tún jẹ́ ààrẹ tí wọ́n á fi ìkàpá sórí àlééfà. Bóyá second term ni o, I don't know. Ẹ̀kẹta, lẹ́tà tí mo rí, ó máa jẹ́ ààrẹ tí àwọn ará òkè ọya náà ti máa tàn. Tó bá ti ṣe gbogbo òfin àti gbogbo nǹkan tó fẹ́ ṣe tán, wọ́n á wá kó ọ̀tẹ̀ jọ, wọ́n á impeach ẹ̀. Nítorí ìdí èyí, kí àwọn ọmọ Ọlọ́run, pàápàá àwọn ọmọ Yorùbá, kí a gbàdúrà fún
tá a bá dẹ̀ rí ibi tó kùn sí fún kí àwọn bàbá wa nínú ìgbàgbọ́ àti ọba kí wọ́n bá kí ó ṣe àtúnṣe kó ro ti orúkọ ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí bàbá Tinubu máa ṣe ní ìjọba ó máa dá, ṣùgbọ́n òpin rẹ̀ Olúwa sọ pé kò ní favour ilẹ̀ Yorùbá o nígbà tó bá parí ìjọba o. Ìyẹn number 1. Number 2, mo rí adé ńlá tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ dé lọ sí Villa. Gbà tó débẹ̀ wọ́n ṣí adé yẹn, wọ́n gbélé ẹnìkan tí ò tiẹ̀ nítumọ̀, wọ́n gbélé lórí, wọ́n wá fòun ní adé kékeré. Wọ́n wá béèrè Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ. Olúwa sọ pé kì í ṣe Ọọ̀ni ni mo rí o, wípé ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá àti ipò Ọọ̀ni nílẹ̀ Yorùbá lọ́jọ́ ọ̀la lẹ́yìn ìgbà tí Tinubu bá parí, wọ́n á rí dínkù ìjọba míì tí ó wọlé tílẹ̀ Yorùbá bá lọ tí náà ti bá gbàjọba, wọ́n á rí dínkù ipò Ọọ̀ni of Ifẹ̀ lọ́jọ́ ọ̀la. Wọ́n á dẹ̀ rí dínkù ipò ọba ilẹ̀ Yorùbá. Wípé nítorí bẹ́ẹ̀ kí gbogbo ọba ilẹ̀ Yorùbá nípa ọ̀rọ̀ òṣèlú tó ń lọ lọ́wọ́ kí wọ́n fọgbọ́n sí o, àti sọ̀rọ̀ àti ṣe, kí ó má jẹ́ pé Tinubu máa parí ìjọba ní ayọ̀ àti àlàáfíà ní ìwọ̀n tí Ọlọ́run bá gbé dé. Gbogbo ẹni tí ó fi ara hàn, gbogbo tí àwọn èèyàn sọ nínú ìjọba àti tán ṣe, kó má wàá jẹ́ pé àwa ilẹ̀ Yorùbá ni yóò jìyà rẹ̀ kẹ́yìn. So kí bàbá Ọọ̀ni of Ifẹ̀ kí gbogbo ọdẹ gbàdúrà fún kábíyèsí kó má di pé ọjọ́ ọ̀la ipò Ọọ̀ni of Ifẹ̀ wọ́n nínú ilẹ̀ Yorùbá wọ́n á fẹ́ rí dínkù rẹ̀ through òṣèlú. Thank you. Ní ẹ̀kẹta, mo rí bàbá wa Tinubu lórí ẹṣin. Àtíkù débẹ̀, mo rí Tinubu náà. Òbí débẹ̀, Tinubu náà. Amaechi débẹ̀, Tinubu náà pẹ̀lú ẹgba. Ṣèyí Mákindé ó náà pẹ̀lú ẹgba. Àwọn kan pàṣẹ gbogbo wọn débẹ̀ ní ìkankan. Tinubu ẹ̀ sì fẹ́ gba náà débi tí wọ́n ṣubú lulẹ̀ tá a lè dìde. Ní òjijì mo rí pé láìpẹ́ gbogbo wọn tún jọ dìmọ̀, wọ́n rìn, wọ́n lọ kán tó dọ́dọ̀ ẹ̀ nígbà tí wọ́n lọ ní ìkàkà kán tó dọ́dọ̀ ẹ̀ mo rí pé ó sọ̀kalẹ̀ lórí ẹṣin yẹn. Wọ́n dẹ̀ di ẹṣin yẹn mú. Mo béèrè pé Olúwa kí ni ìtumọ̀ ìran tí ó mú mi rí. Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé kì í ṣe Àtíkù àti àwọn òbí mo rí, pé ní ìwọ̀n ìgbà tí gbogbo àwọn ẹgbẹ́ yìí ò bá tí ì ṣẹyọ kan, tó bá jẹ́ wọ́n pín káàkiri ibi tí wọ́n pín sí, pé kò sẹ́ni tí yóò lé Tinubu kò nínú ìjọba o, pé àṣé ìyẹn ló fi hàn mí o. Tó bá jẹ́ pé olúkúlùkù ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ bá ṣe ń ṣe yìí, tí gbogbo wọn ò jọ papọ̀ ṣe ìkan, wọn ò lè rìmúùfù Tinubu lórí àga pé Tinubu náà yóò tún máa ṣèjọba lọ. Pé àṣírí tó ń fi hàn mí nìyẹn. Pé àfi tí wọ́n bá parapọ̀ di ẹ̀kan ni wọ́n lè rí Tinubu gbé kúrò lórí àlééfà. Bọ̀ tó bá jẹ́ ìkankan yìí pé bó jẹ́ ẹgbẹ̀rún ọdún náà bá sì yapa pé Tinubu ló ti máa ṣèjọba lọ. Pé àṣírí tó ń fi hàn mí nìyẹn. Ní ẹ̀kẹrin, eléyìí mo rí àwọn ọmọ Ọlọ́run pọ̀ sí inú gbọ̀ngàn. Mo wá rí ìdín wá ń jáde ní àtẹ́lẹwọ́ wọn. Ìdín. Wọ́n dẹ̀ ń gbàdúrà nínú gbọ̀ngàn àdúrà ńlá. Ìdín wá bẹ̀rẹ̀ sí já that rescue. Ìdín bẹ̀rẹ̀ sí jáde ní ọwọ́ wọn. Ní òjijì mo rí pé ẹnìkan jáde bí àwòrán Jésù Kristi, ó wá ń ta òróró sí ọwọ́ wọn. Ìdín yẹn wá ń kú, ọwọ́ wọn wá bẹ̀rẹ̀ sí di bí tòyìnbó.
ó wá mú wọn jáde. Mo wá bẹ̀ Olúwa, kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ? Ọlọ́run ní kí n sọ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run tí wọ́n máa ń lọ sí ìpàdé àdúrà ńláńlá, tí wọ́n máa ń lọ, tí àwọn ìránṣẹ́ Ọlọ́run, táwọn ìránṣẹ́ Ọlọ́run máa sọ pé kẹ́ ẹ máa di ọwọ́ mú 2 mẹ́ta àbí ká lọ di ọwọ́ mú. Olúwa àwọn ọmọ ogun sọ pé kí àwọn ọmọ Ọlọ́run ká jọ mẹ́sẹ̀jì gangan ká bá mi pín fáwọn Christianity àtàwọn àyànfẹ́. Olúwa ní kí n sọ fún wọn pé ọ̀pọ̀lọpọ̀ lórí ká máa di ọwọ́ ara wọn mú nínú gbọ̀ngàn ìsọjí pé àwọn òkùnkùn ti ba ìdáwọ́lé àwọn èèyàn jẹ́, pé òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi ń jẹ gbèsè, tí ó bá kò nínú àdúrà tí ò rí àṣeyọrí àbí kó dáwọ́lé ìkànnì, pé ní ìpàdé di ọwọ́ mọ́ ní irú èèyàn tí a mọ̀ nínú ìpàdé àdúrà pé a ti ba ìdáwọ́lé ayé àwọn ènìyàn jẹ́, ìbùkún ọwọ́ wọn, ire ọwọ́ wọn, pé a ti bà á jẹ́. Pé nítorí bẹ́ẹ̀ lọ sọ fún wọn wípé tí ẹ bá ń gbàdúrà, pé ìtumọ̀ dídi ọwọ́ mú nínú àdúrà túmọ̀ sí unity prayer. Ṣùgbọ́n o, tí ó bá jẹ́ gúrùpù ló ń gbàdúrà, o sọ fún wọn pé ẹ lè di ọwọ́ mú. Tó bá jẹ́ family prayer, ẹ lè dọ́pọ̀. Tó bá jẹ́ interdenominational prayer tí gbogbo òkùnkùn ayé wa tá wá kó àjọ, kí wọ́n ṣọ́ra o, kí wọ́n kíyèsí pé àwa ìránṣẹ́ Ọlọ́run ta ní ká máa di ọwọ́ yín mú, àwa ò dọwọ́ èèyàn kankan mú, including interpreter àwa náà àdọwọ́ ẹ̀ mú, pé wọ́n fi ètò yìí wọ́n fi gbà àjọ ìbùkún ìdáwọ́lé ayé àwọn ọmọ Ọlọ́run. Bí wọ́n bá fẹ́ kán gbọ́, máa dẹ̀ fẹ́, ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ yìí, ẹ̀yin àyànfẹ́, mi ò criticize wọn o, ohun tó lu amúmi ènìyàn, pé there is a difference between family prayer and group prayer and interdenominational prayer. Pé anything tó bá ti jẹ́ interdenominational prayer, pé kí wọ́n kíyèsí láti máa di onírú ọwọ́ mú tí wọ́n bá fẹ́ ṣe àṣeyọrí, tá à dẹ̀ fẹ́ jẹ́ kí ìgbésẹ̀ ó jẹ́ ìrìnàjò ayé wọn for life. That is ti gbogbo àwọn àyànfẹ́. Ní ìtẹ̀síwájú, kí ọdún yìí ó tó parí, ariwo ńlá kan máa dún ní ilẹ̀ Amẹ́ríkà tó dẹ̀ máa mú national news jáde tó máa lágbára. Bákan náà, ìlú London, ariwo ńlá kan máa dún bẹ̀ tó máa mú national news jáde. Tó bá ti máa jẹ́ fún ibi, kí gbàdúrà k'Ọlọ́run dádó. Tó bá ti jẹ́ ire, it is well. Gbogbo àwọn tó dẹ̀ wà ní ìlú Spain, Canada, Ọlọ́run sọ pé ká gbàdúrà dáadáa, àti Germany, ìlú mẹ́ta mo gbórúkọ ẹ̀ gédégbé létí pé ká gbàdúrà. Ìṣẹ̀lẹ̀ kankan tó lè àfẹ́ẹ̀tì ìbùkún àwọn èèyàn àti ìrìn àwọn èèyàn àtayé àwọn èèyàn àbí àìsàn, k'Ọlọ́run dá dúró. Ìyẹn ti diaspora. Eléyìí fún ti mo sorry láti sọ, but mo máa sọ gẹ́gẹ́ bí Olúwa ti rán mi. Ọba àwọn bá sọ fún mi pé bàbá wa tí ó lọ joyè ìrun ẹkùn yìí tó lìdí ní ẹkùn, Olúwa àwọn ọmọ ogun sọ fún mi pé ká ti gbàdúrà fún o. Pé lẹ́yìn pé ìrun ẹkùn tí mo rí àti èyí tó lọ, pé kò sí nǹkan kan mẹ́, pé ẹgbẹ́ òṣèlú lásán, pé ká gbàdúrà fún o. Àpapà nígbà tí ìjọba yìí bá lọ tán, kí òun gangan kí ó má tètè sá kúrò Nàìjíríà, torí Nàìjíríà máa tájẹ̀ tiẹ̀ àtìjọba míì tó ń bọ̀. Wọ́n míì ní ẹ̀ sílẹ̀, kí gbogbo á gbàdúrà fún gbogbo tó bá máa ṣe, kó máa gbàdúrà. Ká dẹ̀ yọ kúrò nílẹ̀ Yorùbá pọ̀ pẹ̀lú olùgbàlà ilẹ̀ Yorùbá, pé kì í ṣe olùgbàlà ilẹ̀ Yorùbá mọ́ o, pé òṣèlú ni. Mi ò tó sọ ju bẹ́ẹ̀ yẹn lọ.
eléyìí nípa ti Sowore. Bàbá bá sọ fún mi pé òun mọ̀ nípa gbogbo ohun tí Sowore ṣe, kí ìjọba tó ń lọ lọ́wọ́ ẹ má bá a sọ Nàìjíríà di òkú pátápátá, pé kò sí àlàyé ń bẹ̀, pé òun lòun torí ẹ̀ gbé Sowore délé. Sowore lè wá di ààrẹ lọ́la o, ọmọ Ọlọ́run ló lè di ààrẹ lọ́la o, ṣùgbọ́n ní ti àkókò pé kì í ṣe ọ̀rọ̀ ààrẹ, òun gbé dìde láti jẹ́ kí orílẹ̀-èdè yóò mọ̀ wípé òun sì wà nípa ti Nàìjíríà, pé ìjọba yìí fẹ́ sọ gbogbo orílẹ̀-èdè di òkú, ìjọba tó ń lọ lọ́wọ́, ṣùgbọ́n òun gbé Sowore dìde láti rí i pé ìjọba yìí Ọlọ́run sì wà nípa ti Nàìjíríà, pé wọn silent gbogbo ènìyàn. Nípa ti Oyinlọ́lá, Ọlọ́run àwọn ọmọ ogun ní kí n sọ fún gbogbo Ọ̀ṣun pé nípa ti Oyinlọ́lá, pé ká má bọ́dà lórí ọ̀rọ̀ Oyinlọ́lá, pé Oyinlọ́lá dàbí ọ̀rọ̀ bàbá wa deputy governor àná tí ó kúrò ní PDP tó lọ Ọmọ Ifẹ̀, mi ò lè dárúkọ, pé bá ń ṣe rọ́bìsì rẹ̀ tán fún ní tíkẹ́ẹ̀tì ọdún yìí, pé òun náà ni wọ́n sì máa tún rọ́bìsì Oyinlọ́lá. Mo rí pé ní ọjọ́ ọ̀la Oyinlọ́lá àti bàbá Omisore wọ́n wà ní gate, wọ́n fẹ́ wọlé sí meeting. Mo rí Oyetola, ó wọ aṣọ police, ó dẹ̀ tilẹ̀kùn mọ́ wọn síta. Olúwa kílè tó mọ, Olúwa sọ pé Oyetola ń ṣe gbogbo nǹkan ní Ọ̀ṣun láti fẹ́ ṣe olórí pòlítíkà ní Ọ̀ṣun yàtọ̀ sí bàbá Àkànbí. Olúwa sọ pé nígbà tá a bá dìbò tán, Oyetola máa lé bàbá Omisore àti Oyinlọ́lá, ó máa lé wọn kúrò nínú ẹgbẹ́ APC. Ẹ̀ka kọ́ ohun tí mo wí ilẹ̀, Olúwa sọ pé kó ní Omisore máa múra láti kúrò lẹ́gbẹ́ APC, pé Oyetola máa lé tán bá wọlé ni o. That is the only thing. Eléyìí nípa ti Ṣèyí Mákindé. Ọlọ́run sọ pé wọ́n ti fẹ́ pa irọ́ ńlá kan láti dá wàhálà sí Ṣèyí Mákindé lọ́rùn. Wọ́n dẹ̀ ti fẹ́ dá ìjì ńlá kan sí Ṣèyí Mákindé lọ́rùn. Ṣèyí Mákindé lóòótọ́, gẹ́gẹ́ bí àwọn ẹ̀bẹ̀ àti ìkan tó ń sọ láìpẹ́ yìí, pé ibi tó ń ṣe dé ni káwọn èèyàn tẹ̀síwájú. Tí a bá dárúkọ gómìnà tó ṣe dáadáa nílẹ̀ Yorùbá o, tí a bá mú tòṣèlú sí o, tí a dárúkọ gómìnà tó ṣayé eré o, tó ṣiṣẹ́ o, mímí kò Ṣèyí Mákindé, Amósùn, Arẹ́gbẹ́ṣọlá, Adémọ́lá Adélékè, Bíọ́dún Oyèbánjí lẹ́kìtì, Àǹbọ̀dé, Lọ́kì Ayédatiwa l'Oǹdó. Tí a bá fi tòṣèlú sílé o, wọ́n gbìyànjú o, ṣùgbọ́n nítorí òṣèlú àwọn èèyàn máa criticize tí mo sọ yìí o, àwọn èèyàn criticize, wọ́n gbìyànjú o, ará ìlú ló mọ̀ ohun tíjọba ṣe, kì í ṣe àwọn tó ń díje àbí olóṣèlú ló lè sọ òótọ́ nípa ọ̀rọ̀ ìlú. Mi ì sọ olóṣèlú o, wòlíì Ọlọ́run ni mí o, mi ò dẹ̀ ní candidate o, ṣùgbọ́n mo sọ ohun Olúwa. Ìyẹn nípa ti àwọn ti ìjọba ti Ọ̀ṣun. Nípa ti Oríyọmí Hasan, Ọlọ́run sọ, mo rí pé ó wà lọ́fíìsì pẹ̀lú bàbá Tinubu. Olúwa dẹ̀ bá mi sọ pé, mo dẹ̀ béèrè pé kí ni túmọ̀ àti àpò. Olúwa sọ pé ó lè di gómìnà lọ́la ní Ọ̀yọ́, ṣùgbọ́n gómìnà tó ń ṣe lọ́wọ́lọ́wọ́, Olúwa sọ fún mi pé ó ń ṣiṣẹ́ fún APC, ló ń ṣiṣẹ́ fún Tinubu ni. Mo dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ rescue Oríyọmí Hasan, pé ó ń ṣiṣẹ́ fún Tinubu, kì í ṣe pé ó máa pọ̀ wọn níbi kankan lọ. For now, mi mọ ọ̀la o, I take note. Ní ìtẹ̀síwájú, mo rí àwọn political party tó pọ̀ pẹ̀lú àsíá wọn. Mo dẹ̀ rí pé Tinubu ń gba àsíá lọ́wọ́ gbogbo wọn, ó wá fún wọn lówó.
mo wá béèrè pé olúwa kí ni ìtumọ̀ tí wọ́n ń fi àsíá political party change tí wọ́n ń gbọ́. Olúwa sọ pé gbogbo party tó wà ní Nàìjíríà yàtọ̀ sí ADC àti pátì Ọmọyẹlé Sowore, olúwa ní gbogbo wọn ni wọ́n ti fi ṣòwò pẹ̀lú Tinubu, pẹ̀lú ààrẹ Tinubu. Ẹ lọ kọ́lẹ̀ láti àkókò yìí lọ September lọ sí December, ẹ rí i pé àwọn political party yẹn Tinubu gbogbo wọn yóò máa padà sí APC. Wọ́n á gbé jáde pé àwọn títí dórí PDP gbogbo wọn olúwa sọ pé wọ́n ti ta àwọn party wọ̀nyẹn fún bàbá Tinubu, wọ́n ti ta fún APC. But àwọn tó kà wá ń bẹ̀ wọ́n kà ń tà wọ́n ni pé wọ́n ti fi ṣòwò. Mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ẹ má jẹ́ kí mẹ́sẹ̀ẹ̀jì òní gangan ẹ bá mi pín káàkiri kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kó wà save for life. Bóyá wòlíì ni mí bí àmì ṣe wòlíì ẹ mà lọ́jọ́ ọ̀la pé wọ́n ti fi ṣòwò. Mo rí bẹ́ẹ̀ ohun tó ló wá fi hàn mí nìyẹn. Eléyìí nípa ti gómìnà Èkìtì, bí a bá gbàdúrà dáadáa wọ́n á da àánú òun àti dẹ́bùtì ẹ̀rú, kì í ṣe ní ìsín o. Wọn ò dẹ̀ ní jẹ́ kí dẹ́bùtì yàn ó rí iṣẹ́ dẹ́bùtì ṣe ní táà tó lọ yìí. Ẹ̀tàn ẹ̀sùn dẹ̀ ni àwọn méjèèjì Ọlọ́run dẹ̀ kọ́ wọ́n mára, ṣùgbọ́n òṣèlú á fẹ́ da omi sáàrin wọn. Wọn ò ní wá jẹ́ kí dẹ́bùtì yẹn màmá Fúyẹ́ kó rí iṣẹ́ dẹ́bùtì ṣe. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ kó jẹ́ iṣẹ́ rẹ̀ wọ́n á gbé. Kí a gbàdúrà lórí ìjọba Èkìtì. Ọlọ́run tó dẹ̀ ti bá bàbá wa gómìnà Oyèbánjí bẹ̀rẹ̀ dáadáa kó jẹ́ ó lè parí ẹ̀ dáadáa, káwọn èèyàn búburú má hijack ìjọba yẹn ní ọwọ́ ẹ̀. That is ti Èkìtì nìyẹn. Eléyìí ti ìbò Ọ̀ṣun tó ń lọ lọ́wọ́ tá a fẹ́ dì ní Sátidé yìí tí mo fẹ́ kí gbogbo èèyàn ó rí kẹ́ bá mi pín. Mo rí àwọn èyí tó bà mí lẹ́rù jù láyé ni mo fẹ́ sọ yìí. Mo rí àwọn agbófinró kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kí wọ́n gbọ́ ohun tí mò ń sọ yìí. Mo rí àwọn agbófinró tí wọ́n kóra jọ sí ibì kan. Bákan náà mo rí àwọn Nigeria Union for Transport, àwọn awakọ̀ wọ́n kóra jọ. Bákan náà mo rí àwọn INEC officer. Bákan náà mo rí àwọn TOC. Gbogbo wọn mo dẹ̀ rí àwọn tó wọ aṣọ bí lọ́ọ̀yà tí wọ́n ṣe bí adájọ́. Àwọn agbófinró, àwọn INEC, àwọn Nigeria Union for Transport Worker àti àwọn TOC, àwọn adájọ́ wọn kóra jọ. Mo rí àpótí ìbò ní ọwọ́ gómìnà Adémọ́lá Adélékè, bọ́tí pípà ìbò gbogbo mo rí láàrin wọn. Ọlọ́run àwọn ọmọ kó sọ fún mi pé ìbò Ọ̀ṣun state ní Sátidé yìí Adémọ́lá Adélékè ló ní. Ṣùgbọ́n ìjọba ìbò yẹn, announcement ìbò yẹn tá a bá gbàdúrà dáadáa kò ní jẹ́ tAdélékè, àfi àánú àti ìdásí Ọlọ́run nìkan ṣoṣo. Àmì tó Olúwa dẹ̀ sọ pé yóò ṣẹlẹ̀ nìyẹn. Ní ọjọ́ yẹn mo rí wọ́n kó ìwé ìbò wọnú igbó. Mo rí wọ́n ti géètì ẹlòmíì tán àjọ jáde débi tí yóò ti wá lọ dìbò. Ìpinnu tó wà ńlẹ̀ ní Ọ̀ṣun state ni mò ń sọ yìí o, tí mo rí nínú àdúrà ìhámà mi yìí o. Mo rí ọ̀pọ̀lọpọ̀ ibi tí Adémọ́lá Adélékè ti fẹ́ borí, mo rí wọ́n declare bẹ̀
pé wọ́n cancel election bẹ̀ kí á náà kí gbogbo àwọn ọmọ ọlọ́run kan gbàdúrà bí wọ́n bá máa náà Adeleke ọwọ́ àánú nìkan ló wà o àti ìdásọ́lọ́ bọ́tí ní tìbò òun ni yóò wọlé bọ́ níta announcement ó wà lọ́wọ́ adájọ́ àwọn agbófinró INEC àwọn Nigeria driver tug ohun tọ́lọ́run fọ́ fún mi nìyẹn o but ẹ̀jẹ̀ àgbàdúrà o èyí tí ó dá lọ́lọ́run yóò ṣe o take note. Eléyìí ọ̀rọ̀ sẹ́nétọ̀ Iléṣà ọba wọn bá sọ fún mi pé ọ̀rọ̀ sẹ́nétọ̀ tí Iléṣà sọ tó di wàhálà ẹ̀ olúwa lòun fi àṣìsọ yẹn sí wọn lẹ́nu pé torí ẹ̀jẹ̀ tó bá sàn ní election Ọ̀ṣun ò bá pọ̀ ṣùgbọ́n olúwa lòun fi àṣìsọ yẹn láti fi ká ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ìjì ẹ̀mí tó fẹ́ ṣòfò láti fi kọ́ṣọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun àtàdúrà àwọn àyànfẹ́ ọlọ́run ló ń mọ̀ sí ohun tó sọ pé òun fi dáàbò bo àwọn ọ̀pọ̀ ẹ̀mí tí wọ́n fẹ́ wéèsì nínú election ní àwọn olóṣèlú and still now ìkùkù ti wà lójú ọ̀run lórí election Ọ̀ṣun bákan náà mo dẹ̀ rí ẹ̀jẹ̀ sí wà púpọ̀ lórí ilẹ̀ kí gbogbo wa máa gbàdúrà ká má kúrò nínú àdúrà ká sá máa gbà torí ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́ dáàdì sọ àti mo dẹ̀ fi ń pé gbogbo àwọn ọmọ Ọlọ́run àtàwọn bàbá nínú ìgbàgbọ́ àti àwọn àgbà Christianity kí wọ́n bá bàbá rẹ̀ Tinubu sọ̀rọ̀ lórí ìjọba rẹ̀ ní ìgbà ayé bàbá Ọbásanjọ́ ní gbogbo oore ọ̀fẹ́ láti gba Èkó lọ́wọ́ Tinubu ṣùgbọ́n àwọn àgbà kan lọ bá pé kó má jẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́ ìdí ẹ̀ tó fi Èkó lẹ̀ ní ìgbà yẹn nìyẹn ìbọn tí ìjọba yìí ẹ lọ bá bàbá ní èní títí Jésù yóò fi dé Ọbásanjọ́ ṣe nǹkan mẹ́ta tí a ní gbàgbé láéláé ádà Nàìjíríà pín kò pín Ọbásanjọ́ mú ànsẹ̀tì wọ orílẹ̀-èdè yìí gbogbo wa tá à ń bu lónìí lóòótọ́ ní tiẹ̀ o kò dẹ̀ sẹ́ni pípé àtèmi náà tí mò ń sọ̀rọ̀ gbogbo wa tá à ń sọ Ọbásanjọ́ ló mú ànsẹ̀tì wá Ọbásanjọ́ ló gbé FCC wá Ọbásanjọ́ ló san gbèsè Nàìjíríà láti ìgbà yẹn kò tó sí ààrẹ tó san gbèsè Nàìjíríà bí kò sí pé ká máa gbé Nàìjíríà yáwó Ọbásanjọ́ is the most best president tá a tì ní tá a lè lórí ẹ̀ à ń pariwo reform ẹ kà dárúkọ ọ̀kan méjì mẹ́ta láyé ètò Ọbásanjọ́ ti lọ ẹ dárúkọ ọ̀kan méjì tó jẹ́ ní ìsín kò sí ẹni tó wà nínú ilé ẹ̀ tí ò ní àṣẹ EFCC kò ṣeé parẹ́ fún wọn ní Ọbásanjọ́ ló gbé wá ìgbèsè Nàìjíríà ní rẹ́kọ̀d títí dé òbí tí ègún wà lórí ẹ̀ ló máa ń jẹ gbèsè sílẹ̀ fún ọmọ ẹ wo rẹ́kọ̀dù mẹ́ta yẹn tó ẹ̀yin àgbààgbà ẹ lọ bá bàbá wa Ààrẹ Tinubu kó